أسرة لمحبوب طورا عشتم بالخير دهرا أنتم لله قوم ورجال لبر زخرا ما لكم غير المرا. àwọn nǹkan kan ń bẹ bọ́ ọba ń ṣe àwọn èèyàn bá ní ọ̀ ń ṣe nítorí kárí ni ẹni tó bá ní kárí ayé ó má rí òun bó bá ṣe pé kárọ̀ ọ̀run ó rí òun ló bá òun fi ilẹ̀ kó mọ ṣe. ọ̀gbọ́n ìṣẹ́jú tí ì fi sọ̀rọ̀ ò pọ̀ ìwọ ni kọ́ ọkọ̀ mọ báwo lọ́ọ́ ṣe dì í tó o bá fẹ́ dì mú nú ẹ̀. béèyàn bá ń ṣe nǹkan kan bọ́ bá nítorí kárí ni torí àníyàn kan ni torí àníyàn kan ni kí ló ń dara rẹ láàmú tó ọ̀fẹ́ ni ọ̀hún lẹ̀ fún. kò sì fi ilẹ̀. gbogbo iṣẹ́ téèyàn bá ń ṣe láyé ní dáadáa táwọn èèyàn bá yí mọ́ lọ́wọ́ fílẹ̀. ó ń dára rẹ láàmú ní o nípa wípé ẹni tọ́lọ́ bá ti ní kò ní fọkànbalẹ̀ ò lè ní bóyá ni ọ̀hún ń bẹ nínú ẹni tọ́lọ́ ní kò ní fọkànbalẹ̀ kí ni wọ́n wá ń dára rẹ láàmú. ọlọ́dún mi ní alison náà ṣe sàálẹ̀ wọn wàlẹ́wà náà dáadáa nàbí yẹlẹ̀ mọ́tò àrùn. ìfẹ́ kó gbé mi jìnnà púpọ̀ torí mo fẹ́ ká ayẹyẹ kan péré náà la fẹ́ fi sọ̀rọ̀ lórí ohun tá ń bà ní ká tírìtì tí bá ti wá ń dárúkọ à ń bà ní ipe ó ní ká tírìtì nǹkan mo mọ̀ páyé ẹ̀yìn tó lọ́n kó ti wá ẹ̀ lágbọ́yé àmọ́ kẹ́ ẹ mọ nèsì ló dá o má dára rẹ láàmú pé wọ́n á dẹ̀ má dárúkọ à ń bà ní o ó tún ti ń dára ẹ láàmú nìyẹn o. àpò wàhálà bára rẹ. ó ní ààyè ibi tó bọ́ sí nínú bàlágà nígbà tí wọ́n ní ambali tó dáhùn náà abdulhasi ó dáhùn náà alim ó dáhùn náà. mélòó la fẹ́ dárúkọ rẹ̀. yóò wá di yóò wá rọ́ọ̀fù. eléyìí fẹ́ ṣe náàmù eléyìí fẹ́ ṣe náàmù. bẹ́ẹ̀ ni ìrẹ́ bá wá yè kóró ọ̀ wá mọ̀ pé pípé tọpẹ́ nípa yẹn ti pé gbogbo yín. kí ló ń dára rẹ láàmú fún má dára rẹ láàmú. nínú ọmọ wa pé ambali ipe tó bá ti rí ìwọ kí ń fa kéèyàn ṣàkíyèsí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ṣe wáàsí báyìí. Ambali náà ni. wọ́n tó parí wáàsí wọn adarúkọ Ambali tó bí ojú. Ambali náà ni. lórí Allahu ta'ala. mọ dára rẹ láàmú mọ pé kò sẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ nínú yín. bẹ́ẹ̀ni. ẹ má ṣe bẹ́ẹ̀. ẹ má ti ń farabalẹ̀ àfa máa ka kọ̀kọ́ fí gbogbo ìtọ́ fẹ́ káyé ló ti ka ọgbẹ̀ fún òun. èmi ò bàbá yìí. bébí bá ń wí ní Yorùbá báyìí ò lè ní mi ìmọ̀ ní kéwú mọ́. àwọn tó ń bẹ mọ́ bá ń wí Yorùbá bá àwọn èèyàn kíyèsí pé dàbí pé kò sí kéwú lẹ̀ ni bọ́ bá wùn ẹ̀ tí bá wí Yorùbá oníkéwú wà lẹ̀ bọ́ wùn ẹ̀ oníkéwú ò sí lẹ̀ ìjọ̀gbọ́n tiẹ̀ ìjọ̀gbọ́n tiẹ̀ ní ogbó yẹn ẹgbẹ́ tó kù tó ń wí yẹn mo ti ń ṣàkíyèsí kéwú ò sí lẹ̀ ẹ̀sí ọ̀ kóra rẹ sí wàhálà kò bọ́ aṣọ ọ̀lẹ̀ kò ní gbá pẹ̀rẹ̀ wọ̀ ẹni tó dààmú ara rẹ̀ débi kó bọ́ sọ ó wá lu ìdí apẹ̀rẹ̀ ó wá wọ apẹ̀rẹ̀. ṣé o ṣe rí irun bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn wọ́n mo ṣe ní kó má gbé mi káàkiri ṣáàjẹ́ kí n rọra tírìtì wọn bá tí n fẹ́ tírìtì yẹn. innamal a'malu binniyat gbogbo ndéèyàn bá ti ń ṣe láyé lórí àníyàn ni máikrófóònù tàbí ń sọ̀rọ̀ àtàwọn sáǹdì èyí mo mọ̀ pé kì í ṣe gba àlùmábùbù lápapọ̀ ló rà káwọn káwọn ní ọfẹ gbáwájú ni wọ́n dára rẹ láàmú kó wá náà fẹ́ gbáwájú ni orí wọn jẹ́ ká gbọ́ ó dàbí ìyàwó àti ìyálé bí ìyálé ni bí ìyàwó ni ó wá ní orí pé kùrù kẹ̀kẹ́ ti pọ̀ jù òun ló gbọ́n ni àbí wọ́n ló gbọ́n òun ló gọ̀ ni àbí wọ́n ló gọ̀ nígbà téèyàn ń ṣe kùrù ìwọ gbọ́dọ̀ máa ṣe kẹ̀kẹ́ òpònú ni ẹ́. kẹjọ máa fi kùrù kẹ̀kẹ́ ṣe. ó wá ládùúlẹ̀ ó wá fi ṣe kùrù ó ń ṣe kẹ̀kẹ́ ìwọ wá rí kankan ṣe ọ̀dẹ̀. ó wá ń ṣe méjèèjì mú ẹ lọ́wọ́. àti kùrù àti kẹ̀kẹ́ ó wá fílẹ̀ fún ìwà ń ṣe méjèèjì. nígbà tó ń ṣe kùrù àníwọ̀ náà ó máa ṣe kẹ̀kẹ́. wọ́n náà mú kẹ̀kẹ́ kí wọ́n máa ṣe kẹ́lẹ́ máa pín ṣe. tó máa ṣe kùrù kọ́ máa pé tí ìkọ́kọ́ bá ti ń dún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ̀yẹn ìwọ náà. wọ́n ló ṣe bó ṣe rí nìyẹn báwọn kan bá wá náà wọ́n ra máìkì ìwọ náà tún wo nǹkan tó bá dáa. innamal a'malu binniyat. innamal a'malu binniyat. ànájìsì yìí wáyé ní tọ́tọ́kùnrin kan rìnrìn àjò nítorí Ọlọ́run ó fẹ́ fẹ́ Umu Kaisi ló fẹ́ fẹ́
gbogbo èèyàn ṣe ìjírà lọ sọ́dọ̀ ànábì ó ṣe ìjírà rẹ̀ lọ sọ́dọ̀ ànábì nítorí Ọlọ́run ó ṣe ìjírà rẹ̀ lọ sọ́dọ̀ ànábì nípa wípé òun kéèsì yìí rẹwà ó ṣe ìjírà rẹ̀ lọ sọ́dọ̀ ànábì pé òun kéèsì yìí lówó lọ́wọ́ ó ṣe ìjírà rẹ̀ pé òun kéèsì yìí yáyì àṣekò sábúrú nú ẹ̀ Muhammad àṣekò sábúrú bẹ́ẹ̀ ìjọ náà lànàbí wa sọ ọ̀rọ̀ innamal a'malu binniyat ara rẹ̀ wá kù má sọ pé àbẹ́nìkan ṣèké fànàbí ìwọ tó bá ti wá ń rò pé bóyá nìkan ṣèké fáwọn tó jókòó sórí àga àwọn ẹni Ọlọ́run ó ń dára rẹ̀ láàmú ìwọ náà tún dára rẹ̀ láàmú. olùkọ́ láàrin fi iná láàbò yóò nà. bó bá jà ti kà á bẹ́ẹ̀ mi bá ṣáà ti ń wí Yorùbá yìí àwọn èèyàn yóò ti mọ̀ pé ohun tó ń wí náà ni. ìgbà tó ti ní mo kọ́ bá bọ̀ ó di ọ̀gá ẹ tí mo tọ́ bá kọ́ bá ti wà náà ní ọkọ̀ bàlágà tí mo kọ́ yín lé kí ó kọ́ yín sí ìdáàmú kọ́ yín sí sọ̀rọ̀ innamal a'malu binniyat àfa yìí ló ka innamal a'malu binniyat ó wá fẹ́ gbé mi lọ síbi kí n tiẹ̀ má rí nǹkan mi sọ mọ́ lórí gbogbo nǹkan téèyàn bá ṣe láyé àníyàn làgbà o àníyàn làgbà. gbogbo téèyàn bá ń ṣe àníyàn làgbà. kò sí nǹkan tí ò sáníyàn. kò sí nǹkan tí ò sáníyàn bẹ́ẹ̀. bọ́ọ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ló kù. bọ́ọ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ló kù. kódà níbi kéèyàn súnmọ́bìnrin ẹni. kódà níbi kéèyàn súnmọ́bìnrin ẹni. àníyàn bẹ́ẹ̀ àníyàn bẹ́ẹ̀. ó ti yé àníyàn bẹ́ẹ̀ àníyàn bẹ́ẹ̀ o. kò sí tí ó sáníyàn bẹ́ẹ̀. kò sí tí ó sáníyàn bẹ́ẹ̀. àwọn èèyàn má jẹ́ kí n lọ síbi yẹn má jẹ́ kí n pín yẹn mo ti bá bẹ̀rẹ̀ sí máa pín àmọ́ ká má gbàgbé pé tó bá ní the best designer in the world or in universe tani dáhùn rẹ̀ tó bá mọ̀ ẹ̀rọ Ọlọ́run kan fọlọ́run lẹ̀ àwọn nǹkan kan ń bẹ Ọlọ́run ọba ti ṣe ó ti pẹ̀yìn dà ó fi ilẹ̀ pẹ̀yìn ẹ̀mọ́ yanjú rẹ̀ the best designer ṣètọ́nù ni. wọ́n náà wá gbọ́ tuntun. best designer láyé èṣù ni. láàárín ìṣẹ́jú kan èṣù lè design 1000 things fún different things. in a different ways. different ways. Adamu Allahu ayatakum. ní ìṣẹ́jú kan ṣètánì lè design 1000 kan fún ọ. tó o bá ṣe báyìí ṣe báyìí tó o bá ṣe báyìí ṣe báyìí tó o bá ṣe báyìí lè ṣe báyìí. ṣètánì ni. káwọn fà ní ṣe ìtọ́. irun dàbí iná máa ní òfin kìíní gàfà. kí ṣètánì bá máa wá design nǹkan tí ò dá sínú ẹ̀mí rẹ̀ la fi ń wélé. bọ́ ọ bá fàyè lẹ̀ kí ṣètánì design tí ò dá fún yóò design tí ò dá fún. ṣètánì ó design fún ọ débi pé ọ̀ ní padà wúlò fún la. Allahu akbar. kí ṣe pé ọ̀ ní padà wúlò fáwọn èèyàn mọ́ ọ̀ ní wúlò fún la rẹ̀ gan mọ́. nípa pọ̀ ní nísìnyí lára àtẹlẹ́lẹ́ àsòdì. àbíkọ̀yé òun ní zanu ló fi pín àgbọ̀dọ̀ máa dín afẹ́kọ̀ọ́ ọbọ̀ zanu kódà nínú gbàgbà zanu pín lọ zanu. kéèyàn máa gbèrò kan oríṣiríṣi ọ̀nà ló pín sí. ògbọ́n Yorùbá tó ògbọ́n Yorùbá èèyàn ń gbèrò ó yàtọ̀ sí pé èèyàn ń dábàá. وظن داود أن ما فتناه فاستغفر ربه وعلى ركيع وأناب ظن كلوا بني بيورا النبي داود ظن بيني سور farabalẹ̀ àfa farabalẹ̀ fi máa mú kí ó pẹ̀lẹ́pẹ̀lẹ́ yà máa mú kí ó pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ó fúnra ara rẹ̀ ò fẹ́ kéèyàn ó ṣòun girigiri ó ti yé kéwòn ò fẹ́ kéèyàn ó ṣòun girigiri وظن داود ó wá dá Ànábì Dáúdà lójú kì í ṣe pé Ànábì Dáúdà dábàá zọ́nà bẹ̀yìn Ànábì Dáúdà dábàá kọ́ o wà zọ́nà ìròkúrò téèyàn ti ń rò èròkérò títí ń bẹ lọ́kàn ẹni yóò wá dijọ́ kan Ọlọ́run ó wà ní kọ́rọ̀ ó di gbàgede zọ́nà ti bẹ̀rẹ̀ Ọlọ́run lò fún Ànábì Dáúdà wà zọ́nà Dáúdù ànàmá fatanahu. ọ̀dà Ànábì Dáúdà wà ní pé fìtínà tọ̀dọ̀ Ọlọ́run lélẹ̀ tó dé yìí. ọ̀ ní pé fìtínà tọ̀dọ̀ Ọlọ́run lélẹ̀ eléyìí ṣe fìtínà tọ̀dọ̀ ẹ̀dá. ó ní pé kò sí kankan kó bẹ̀rẹ̀ sí túbà ní sùúrù farabalẹ̀ fún fastaghfara rabbahu ó bẹ̀rẹ̀ sí ni máa túbà lórí èrò kí èrò tó o ti rò
ó ti fi gbogbo ọjọ́ ayé rẹ̀ rò fastaghfara rabbahu ó bẹ̀rẹ̀ sí ní máa túbà fọ́lọ́hun lórí ìsọkúsọ tó ti sọ fastaghfara rabbahu ó bẹ̀rẹ̀ sí ní máa túbà fọ́lọ́hun lórí ìwàkíwà tó ti fastaghfara rabbahu lórí ìwòkúwò tó ti wò lórí ìgbọ̀kúwò tó fẹ́ tí rẹ̀ gbọ́ lórí ìsọkúsọ tó fẹ́ nu rẹ̀ sọ fastaghfara rabbahu wa khara raki'an ayàwó la wá fẹ́ lò lónìí ní sùúrù kan tó lo àyà mo sẹ́ndì kìíní kékeré kan sí ọ tọ́ọ̀ bá ti rí jẹ́ kí n mọ wí mi lọ́nà kí ni ìmọ̀ wí lọ́pọ̀ tó rí máa wà dínú àwò àkúlù àdínú àwò àkúlù dínú islam. kí ni jẹ́ ṣe ìsìlámù gan-an. ìsìlámù. wà dínú wàhídù. òun nìkan lẹ̀sìn. ẹ̀sìn kan ṣoṣo. òun lẹ̀sìn kan ṣoṣo. alladhi yura'i jami'a abna'ihi. tó máa ń ṣọ́ gbogbo ọmọ ẹ̀. ó dẹ̀ dùn mí tí mo ní mi ìfẹ́ sọ lárúbá àbáyé tí ń fẹ́ jẹ́ kí n máa sọ lárúbá. ẹ máa sọ lọ́n Yorùbá. àmọ́ mo rí pé yàtọ̀ ìlú mú sọ ó ṣẹ́jú sí mímẹ́ pé kí n máa sọ lọ́n lárúbá. bẹ́ẹ̀ni àwọn náà gbọ́ ní sà. wà dínul wahid. bí mo sì ò tẹ̀ ní kí n máa sọ lọ́n lárúbá ìyàtọ̀ ìlú mú ní kí n sọ. Mọ́ríàmọ̀ mo rí ẹ o. àwọn ṣe ń sọ yìí. ó ní Allahu ta'ala amkum. ó rẹ̀ ẹran tó ti sè sí tó ti fi sórí ìrẹsì ó wá ní I like this goat. ṣé o mọ̀ bó níbi tọ́rọ̀ ọrù rẹ̀ náà wọ̀. ní mo bá rẹ̀ ẹran tó sè tọ́tọ́tọ́ so sórí ìso ó wá ní I love this meat. òun náà kọ́. ọmọ bàlágà ni. tó ti yé àmọ́ bí nǹkan tó wí yẹn ṣe rọ́ǹgì tó o tún lè ráwọn tó tún gbọ́ nǹkan yé dáadáa kó tún tó ráìtì. bẹ́ẹ̀ ni wọ́n tán ní gbogbo nǹkan ló ráìtì o. tó bá ti ní hújà tó fẹsẹ̀ múlẹ̀. jẹ́ ká wá fi bẹ̀ yẹn lẹ̀ mo wá ní. àbí kò yé. وهذا يشير أو يبين لنا أو يظهر لنا بأن الدين الإسلامي ليس الدين الذي بدأ في داخل الإسلام داخل المسجد وانتهي أو ينتهي فيه. لا 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 ليس الدين الذي يبدأ kìí ẹ̀sìn tó bẹ̀rẹ̀ nínú masjid. nínú mọ́ṣáláṣí. ẹ̀sìn islamu tí ó bá jẹ́ ìyá sẹ́lẹ̀mù tó ní sọ lárúbáwá ni mi fẹ́ sọ. ẹ̀sìn islamu yìí kìí ṣe ẹ̀sìn tí bọ́pọ̀lọpọ̀ ṣe ń ro islamu kọ́ ni islamu ṣe rí o. ọ̀pọ̀lọpọ̀ wa ń ro pé ẹ̀sìn islam ẹ̀sìn kan tó bẹ̀rẹ̀ nínú mọ́ṣáláṣí tó sì parí sínú mọ́ṣáláṣí ni. ẹ̀sìn tó dá lé orí kakírun nínú mọ́ṣáláṣí bàbá sì ti jáde nínú mọ́ṣáláṣí ó ti parí. là èyí ohun tá à ń wí yìí eléyìí tá à ń wí yìí òun ló wá lè so papọ̀ mọ́rọ̀ táfà tírìtì lórí wípé ẹ̀sìn Islam ẹ̀ ṣe ẹ̀sìn kakàn kírun kakàn gbàwẹ̀ nìkan ká kírun nínú mọ́ṣáláṣí tàbá sì ti jáde ńbẹ̀ ẹ̀sìn ti tán bọ́ọ̀ bá ti jáde ńbẹ̀ ẹ̀sìn ò tí ì tán ẹ̀sìn kọ̀ntínú lórí wípé tó o bá jáde nínú mọ́ṣáláṣí lápèjúwe tó o bá ró níbàrà tó owó bá ń bẹ lọ́wọ́ rẹ kọ́ fún. sọ ọmọ pọ́ ti jáde nínú mọ́ṣáláṣí ẹ̀sìn kọ̀ntínú láti bẹ̀yẹ bọ́ ọ bá ń bọ̀ ní mọ́ṣáláṣí tó o bá pàdé èèyàn kọ́ tó wọ mọ́ṣáláṣí kọ́ kí bọ́ ọ bá jáde nínú mọ́ṣáláṣí tó ń lọlé rẹ bọ́ ọba ẹlòmíì ò tiẹ̀ mọyì nǹkan ẹlòmíì ò délé onílé kò ní kíyàn yóò wá wò ó pé ẹni tó ń pàdé lẹ́nu géètì àbí nínú kọ́ńpáǹdì ọmọdé ni òun ló yẹ kó kọ́kọ́ kí òun ọ̀dẹ̀ ní ọ́. òmùgọ̀ gbéra ní sáà. tó bá délé onílé tó wá pàdé ọmọdé tóun dùn lọ ó wá retí pé kọ́kọ́ kí òun tí ò kọ́kọ́ kí nípa pé òun ló pàdé ẹ̀. kódà àwọn ẹlẹ́kọ̀ọ́ jẹ́ ká mọ̀ pé tó o bá délé onílé tó o bá rí ẹni tí ọ kì í kó wọ̀ tún kó wò sí kó wẹ́ni tó ọ kì í. kò bá àjọmọ kékeré gbìyànjú kó ọ kì í. àwọn táwọn á jẹ́ àwọn tí ojú wọn wá tọrọ àwọn wá jẹ́ ká mọ̀ wípé
bọ́ ọ bá délé onílé sálámà nípa wípé gbogbo ilé pátápátá láyé ló ní àwọn ẹ̀dá ọlọ́run tó wà ń bẹ̀ tó ju èérí tó gbọ́dọ̀ má sálámà sí. wa idha òní mararta. ọ̀fìn máa sálámà pé sàlámù láyà aleikum ya alal bayt. ẹ̀yin tẹ́ ẹ nílé mo kí yín kì í ṣe láńlọ́ọ̀dù àbí tẹ́nàntì tí ń gbélé yẹn nìkan ló ní. ó ti yé òun làbúrú òfin ní í ṣí ọ́. gbogbo ẹ̀kọ́ yẹn náà pọ̀ lọ tó fi mọ̀ ìpẹ́sìn Islam iṣẹ́ ẹ̀sìn inú mọ́ṣáláṣí nìkan bọ́ ọ bá fẹ́ dáṣẹ̀ wọnú lé bóyá nu géètì yìí lápèjúwe ẹsẹ̀ ọ̀tún lọ́kọ̀ dá wọlé. bẹ́ẹ̀ni. ẹ̀sìn Islam náà ló jẹ́ ká mọ gbogbo yẹn bọ́ ọ bá fẹ́ jáde ẹsẹ̀ òsì lọ́kọ̀ gbé jáde. ẹ̀sìn Islam ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn Islam ló jẹ́ ká mọ̀ pé o gbọ́dọ̀ máa sùn wòhò àtọjọ́kùnrin àtọjọ́bìnrin pàájù lọ obìnrin. ẹ̀sìn Islam ló jẹ́ ká mọ̀ wípé látẹ̀bùlù òrìyànàn àòkìyàmàn kọ́ wà lórí ìdúró kọ́ wá lórí ìhòòhò ọmọkùnrin àbọ̀mọbìnrin tọ́lọ́run fi dá ọ kọ́ wá máa tọ̀ ọlọ́run ọba òfẹ́ yìí máa ń náwọn nǹkan tí máa ń jẹ́ kó gbẹ̀yìn gbèsè ayé èèyàn ọ̀rọ̀ gbé mi lọ síbi gbogbo àwọn yẹn ni ọ̀ sì gbọ́dọ̀ máa yarun pẹ̀lú kóòmù tẹnu rẹ ti kán yìí máa ń fòsì fẹ́ dání ọ̀ sì gbọ́dọ̀ máa mú aṣọ kan fi gbálẹ̀ ẹlẹ̀ kò bá jaṣọ tó lò mọ́ kò bá tó bá fẹ́ faṣọ iṣẹ́ tí aṣọ téèyàn ń wọ̀ sọ́rùn ṣe ń bẹ tiẹ̀ iṣẹ́ tí aṣọ ọ̀nù lẹ̀ ń ṣe ń bẹ tiẹ̀ òun ló fà tó jẹ́ pé òní pé ní clothes bá ọ̀ máa pè ní ráàgì. bẹ́ẹ̀ni. orúkọ ẹ̀ yí padà. iṣẹ́ wọn tó yàtọ̀ náà lórúkọ wọn fi yàtọ̀ kọ́ máa má sọ kọ́ máa fi gbálẹ̀ ẹlẹ̀ òsì ní máa ń jẹ́ kó pèsè ayé ẹ̀dá mọ́bìnú jẹ́ ká fi gba àwọn àárín yẹn lẹ̀ àwọn àárín yẹn lẹ̀ lórí wíkẹ́sì Islam ẹ̀ṣẹ̀ ẹ̀sìn tí èèyàn lè rò pé bóun bá jáde nínú mọ́ṣáláṣí ẹ̀sìn ti tọ́ síbẹ̀ ẹ̀sìn òtọ́ bẹ̀ o ẹ̀sìn òtọ́ bẹ̀ gbogbo nǹkan ní Islam ló kọwọ́ bọ̀ ẹ̀sìn Islam wá kọwọ́ bọ̀ gbogbo nǹkan ló fi wá kọwọ́ bọ̀ débi àyà tá a fẹ́ tú àsìkò sì ti ń lọ. هو الذي جعل الشمس ضياء. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما هو الذي جعل الشمس ضياء. ní sùúrù àwọn kan máa sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tọ́lọ́gbọ́n bá sọ ẹnu àṣírí ni wọ́n ti ń gbọ́ àmọ́ ọ̀rọ̀ tọ́lọ́gbọ́n bá sọ ẹnu ọlọ́gbọ́n ni wọ́n ti ń gbọ́ ní Tambali àpapọ̀ àwọn àlùmọ́bùbù wọ́n sọ tọ́pìkì wọ́n wá sọ fún òun wá sọ fún mi ó túmọ̀ sí pọ̀rọ̀ tọ́lọ́gbọ́n sọ ẹnu ọlọ́gbọ́n ni wọ́n ti ń gbọ́ bẹ́ẹ̀mi tó sọ fún òun àti ẹ̀jọ́ ọlọ́gbọ́n mo ṣe àgbọ̀ lẹ́nu ọlọ́gbọ́n ó wá ní ihun tí a tírìtì nìyẹn èmi wá mú àyà wá gbóhùn tó ní ká tírìtì ò bá mú àyà wá kò tiẹ̀ má àyà tó mi ná èmi wá mú àyà wá pé wúwà ọlọ́run tá à ń wí yẹn ọlọ́run tá à ń wí yẹn ọlọ́run tó ń sọ̀rọ̀ yẹn ọlọ́run tá à ń sọ yẹn ó dàbí pé àfáà yóò ti ìlú àyà yẹn kémi ìlú àbí. ọdẹ ọlọ́ta aláǹkùn. mo wò ó bó ṣe ń ṣe wá àṣẹ lọ èmi náà wá ń wo àyàwó ni ò tí ì lò. ọdẹ ọlọ́ta. kó má lọ ni mo kọ́pì òun. Allah tó. bó ṣe ń ṣe wá àṣẹ rẹ lọ mo wá ń wo pé àbílẹ̀tìfù ti ń lo àyà lọ àyàwó ni kémi wá lò ó. káwọn lọ lọ nǹkan èmi kan wá lò ó wà lẹ́sí. ọlọ́run ọba tó ṣe wípé ọlọ́run ọba tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ọlọ́run wo ni. alladhi ja'ala ash-shamsa diya'an. àti kàlẹ́ndà tá à ń fi oòrùn kà àti tí à ń fi òṣùpá kà ọjọ́ ayé tá à ń fòrùn kà ọjọ́ ayé tá à ń fòṣùpá kà àyà yìí ló sọ méjèèjì mi ìjábọ̀. alladhi ja'ala ash-shamsa diya'an. ó ná lọ́n tá à ń sọ yìí òun ni ó ṣe oòrùn ní ohun tó ṣe wípé tí. diya'an. farabalẹ̀ má jẹ́ àti kéwùn ti kùtì nkéwù burúkú pọ̀ bí ọba ti ń ti kùtì ó lè yíjú padà ó lè yíjú padà. jẹ́lọ́ tààrà ń kún. uwa anọ́lọ́run ṣe ja'ala shamsa diya'an òun ló ṣe oòrùn ní ihun tó ṣe wípé bó bá jáde ìmọ́lẹ̀ rẹ̀ ó kálé yóò kákó. Allahu Akbar. kódà ẹni tí ò lójú yóò mọ̀ pé oòrùn jáde òun ló fà tó fi lò ní diya'an. jẹ́lọ́ tààrà ń kún. Allahu ó fẹ́ Akbar. ròyìn ìmọ́lẹ̀ méjì
ìmọ́lẹ̀ méjèèjì dẹ̀ yàtọ̀ọ̀tọ̀ síra wọn ó dẹ̀ gbọ́dọ̀ fi nǹkan tó yàtọ̀ọ̀tọ̀ fi ròyìn ẹ̀ wúwà ọlọ́run tá à ń sọ̀rọ̀ rẹ̀. الذي جعل الشمس ضياء. òun lọ́lọ́run tó ṣe oòrùn ní ihun tó ṣe pé ìmọ́lẹ̀ rẹ̀ bó bá jáde yóò kálé yóò kákó. والقمر نورا. ọlọ́run yìí náà ló wá ṣe ìmọ́lẹ̀ òṣùpá ní ìmọ́lẹ̀ tó ṣe wípé bó bá jáde ọmọ kó jáde àmọ́ òun ò ní jẹ́ yìí tí ẹ̀ta wàràwàrà rẹ̀ ń tani lára ó mọ̀ pé ìmọ́lẹ̀ tẹ́lẹ̀ ń sìn ìwọ tó sọ̀rọ̀ gan ó ṣeé ṣe kó o máa làágùn الله أكبر. àníwọ̀ tó sọ̀rọ̀ bọ́ọ̀ bá dẹ̀ làágùn òru ó mọ̀ mú ọ bọ́ọ̀ bá làágùn òru ó máa mú ọ. الله أكبر. وقدره. orí àgbọ̀dọ̀ náà fẹ́ sọ nípa àágùn ni òkú sásìkò رضي الله تعالى عنه. àgbọ̀dọ̀ náà fẹ́ sọ nípa àágùn àwọn òyìnbó gan náà wọn ò rí nǹkan kan sọ kọjá nǹkan títí rà sọ الله أكبر. lórí wípé kẹ́míkà tí ò sí nǹkan tó ba àágùn ni الله أكبر. àmọ́ má jẹ́ àlọ́ sínú ẹ̀. والقمر نورا وقدره منازل لتعلموا. ní sùúrù àwọn wà mú ní kọ̀ọ̀kan ni. وقدره منازل. àti oòrùn àti òṣùpá ọlọ́run bá wá ṣe àwọn bùdúró fún kínní kejì wọn ó fún wọn ní àwọn bus stop tí wọ́n á ti máa dúró bí òṣùpá bá ń lọ òṣùpá tó ń wò ó mawakif tó ní ibùdúró sinmi tí òṣùpá ní mẹ́rìnlá ni. الله أكبر. ọ̀nà mẹ́rìnlá ni ibùdúró òṣùpá kó tó di wípé yóò rìnrìn oṣù kan الله أكبر. wọ́kọ̀ dẹ́ra manazila kó tó rìnrìn ọdún. ìkíní kejì wọn òun wá ṣe àwọn ibùdúró fún wọn. لتعلموا عدد Ibi tá à ń lọ nìyẹn. السنين. ọlọ́run ní tóun ò bá ṣe bẹ́ẹ̀ ẹ ní máa mọ iye ọdún tẹ́ lò láyé tẹ́ fi kú. birthday àti death day ẹ bẹ̀rẹ̀ sí ní máa ka birthday níjọ́ tẹ́ ẹ ti bí ọmọ ẹ bẹ̀rẹ̀ sí ní máa ka death day níyì tí a máa túmọ̀ sí birthday padà lọ́dọ̀ táwọn kan látijọ́ tó kú bá ti kú. الله أكبر. ìjọ tó kú bá ti kú ẹ bẹ̀rẹ̀ sí ní máa ka lọ ó di ọjọ́ mẹ́jọ tí bàbá ẹni kú tí ìyá ẹni kú ó di 40 ọjọ́ ẹ wà máa ka lọ ẹ máa ka lọ ẹ máa ka lọ bẹ́ẹ̀ ṣe máa ka lọ nìyẹn ó ti yé bó tiẹ̀ ṣe wípé dẹ́ẹ̀tì yẹn òun ni wọ́n kà ní bẹ́ẹ̀tì lọ́dọ̀ táwọn kan الله أكبر. bó ṣe jẹ́ dẹ́ẹ̀tì ní lọ́dọ̀ tiyín ẹsẹ̀kẹsẹ̀ ló ti jẹ́ bẹ́ẹ̀tì lọ́dọ̀ táwọn kan. الله kó أكبر. lórí ilẹ̀ tá a wà yìí tó jẹ́ birthday fún tó bá débì kan birthday ni ó jẹ́. ó ní lè ta alámọ̀ àdẹ́dà sí ní ìnà ó ní èmi ọlọ́run bá wá ń ṣe bẹ́ẹ̀ kẹ́lẹ́ bá a mọ òǹkà àwọn ọdún bí ìbá ṣe bẹ́ẹ̀ ni ẹ̀ ní mọ òǹkà ya wọn ọdún o ẹ̀ ní mọ iye ọdún tẹ́ fi dúra yín lọ. ìnáníjẹ́ bí ìdẹ́yìnì. kò ṣàṣẹ kì í jẹ lọ. ó dà ó dà أجدين أدنياه lẹ́lẹ́lẹ́lá. ìṣẹ́jú márùn tó kù. ìnáníjẹ́ bí ìdẹ́yìnì. farabalẹ̀ ó kù ìṣẹ́jú márùn ó kù ìṣẹ́jú márùn Náà. ó kù ìṣẹ́jú márùn. iná lè jẹ̀dí dẹ́ni àfààní dájúdájú nǹkan tuntun méjì kan ń bẹ. إذا ما jẹ̀dí dẹ́ni àbí dájúdájú nǹkan ọ̀tun méjì kan ń bẹ tán tí méjèèjì ò lè gbó láéláé. إذا ما farabalẹ̀ àfáà má ti lọ ìwọ ọ rí pé gbogbo ọ̀pìn ìdẹ lóhùn ó sì mọ̀ pé tí n bá fẹ́ dẹ lóhùn yín dáhùn gan ni المحبوب رضي الله ó sì تعالى mọ̀ pé tí n bá عنه. fẹ́ dáhùn yín dáhùn gan ọba má ti jẹ́ ń dáhùn rárá. ó yẹ kó o mọ̀ pé bọ́ ọ bá ṣe tú ara fíkọ̀ nǹkan kọ́ lèmi ò ṣe tú. والله iná lè jẹ́ jíde ní nǹkan méjì kan ń bẹ bá a bá bímọ bọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní dàgbà lọ yóò máa gbó bọ̀ díẹ̀díẹ̀ àwa ń rí sí pé ọmọ ń fàìn sí ni ń fàìn dìgbà tí ó padà di wípé a máa rí wípé ń gbó bá a bá raṣọ tuntun bá a bá wọlé ní tá a wọ̀ lọ́la a máa wò ó pé à ń wọṣọ tuntun ìjẹ́ tuntun rẹ̀ ń dínkù díẹ̀ bá a ṣe ń wọ̀ bá a ṣe ń fọ̀ nípa pé bá a bá wọ̀ á làágùn sí
bá a bá wọ̀ ooru ara wa ó mu á tún fọ̀ á tún sa ìjẹ́ tuntun rẹ̀ ń wálẹ̀ díẹ̀ 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 kódà bọ́ ọba araṣọ tọ́ọ̀wọ́ tó gbénu kọ́ńbọ̀dù àìwọ́ tọ́ọ̀wọ́ kò ní kí ìjẹ́ tuntun rẹ̀ ó mọ̀mọ́ wálẹ̀ díẹ̀ 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 àmọ́ nǹkan tuntun méjì kan ń bẹ farabalẹ̀ ní sùúrù àní o má ti ké o gbọ̀ngbọ̀n má jẹ́ kíké wo pajúdà ní asẹ́fẹ́lẹ́ kò tiẹ̀ lè pajúdà sí wa n kò lè pajúdà sí wa wọ́n ti wọ́n fi wá mọ̀ pé kó dá wa mọ̀ bàbá tiẹ̀ wá mọ̀ ní ti mímọ̀ pé èèyàn mọ̀ kéwù àmọ́ wọ́n fi wá hàn wípé sọmọ pé bọ́ọ̀ bá ń sin ajá tó burú nínú ilé rẹ̀ ọ wà jẹ́ kó mọ̀ pé dẹ́ni yìí mọ̀ ilé ló ń jẹ́ lágbájá ilé ló ń jẹ́ lágbájá kó bá a má máa gbó mọ́ wọn kó bá a má máa burú mọ́ wọn kó bá a má máa burú mọ́ wa dé kì í ṣe pa mọ́ o àpá mọ́ kéwò àmọ́ wọ́n fi wá mọ́ kó bá a má máa burú mọ́ wa. àǹbàdì ò a ní nǹkan méjì tá a wá wí ọ̀tún làwọn tí ìgbó ogbó kò lè dé bá àwọn méjèèjì àwọn ò lè gbó àwọn ni wọ́n á wá máa gbó nǹkan. farabalẹ̀ sori pé mo ti ń bọ́ sọ́nà ọ̀bẹ̀ yẹn díẹ̀díẹ̀ mo ti ń bọ́ síbi tó ti kàńtọ̀ fẹ́ kà díẹ̀díẹ̀ nǹkan méjì àwọn ò lè gbó àmọ́ àwọn ni wọ́n á máa gbó gbogbo ihun tí ń gbó. Tamba ni kí n pè kó wá sí Tambi àbí Abdulwasi àbí Abdulsemi ni ẹ pé kó bọ́ síbí. Afa Abdulsemi ẹ jẹ́ kó wá sọ nǹkan méjì yẹn kó wá sọ nǹkan méjì. nǹkan méjèèjì tí wọn kì í gbọ́ táwọn sì máa gbé nǹkan. Ó yá Abdulsemi dà. Aláàjì Abdulsemi. Nǹkan méjì tí ò kí ń gbó tó yí òun sì máa ń gbó nǹkan. Àwọn nǹkan méjì kan ń bẹ kò kí ń gbó wọ́n máa tutù sí ni ṣùgbọ́n àwọn máa ń gbó nǹkan kí ni nǹkan méjèèjì. Wọ́n mọ̀ káwọn làwọn mọ̀ wọ́n ní kẹsàn-án fún wa ni. Wọ́n ti fi yàn dàbí kẹsàn-án. Bóyá kẹ ẹ pẹ lómi tó ń wù yín. Ẹ lè pe bìnrin náà o. Ọ̀dà nígbà tó ń wá mọ̀ ọ̀sán àtòru ní nǹkan méjì. Ọ̀sán àtòru ní nǹkan méjèèjì. Àwọn ò kí ń gbó. Àwọn ò kí ń gbó. Kan ní ọ̀sán tòní ìṣe wá gbó báyìí. Àbí òru èní yìí á ò gbó. Bọ́sọ̀ ó bá jáde yóò jáde ní tuntun ni. Bóòrù náà ó bá jáde yóò jáde ní tuntun ni wọn kì í gbó. Àwọn méjèèjì ni wọ́n wá ń gbó nǹkan. Àwọn méjèèjì ni wọ́n máa lọ tó máa bọ̀ tó fi máa gbọ́ nǹkan. Ọ̀sán ò lọ, òru òde, òru òde, ọ̀sán ò lọ, bọ́ ṣe ń bọ̀, wọ́n ń gbó wa díẹ̀díẹ̀, wọ́n ń gbó wa díẹ̀díẹ̀. Ká tó bẹ̀rẹ̀ kí ni wọ́n gbó lọ́wọ́ wọn sà. Ẹ fi wọ́n lẹ̀. Wọ́n ń gbó wa díẹ̀díẹ̀. Àwọn méjèèjì wa ń lọ wọ́n ń bọ̀ alájẹ dídín. Àwọn méjèèjì àwọn ti wà láyé tipẹ́ wọ́n wá ń lọ wọ́n wá ń bọ̀ lórí nǹkan ọ̀tún ẹyọ kan làwọn wá nǹkan ọ̀tún wo àwa nìkan ọ̀tún. Nǹkan ọ̀tún ọ̀hún mi fẹ́ ká tún lọ síbi ti Súfì ni o. Nǹkan àbáná fẹ́ tú ọ̀rọ̀ ẹ̀mí nìyẹn. Wọ́n wá ń lọ wọ́n wá ń bọ̀ lórí àwa àwọn ni wọ́n wá ń gbọ́ àwa. Àwọn méjèèjì ni wọ́n lọ wọ́n bọ̀ lórí ẹ̀dá ènìyàn tí wọ́n ń gbọ́ ẹ̀dá ènìyàn. Ìgbà wá ń sọ̀rọ̀ wípé ká celebrate ọjọ́ ká má celebrate ọjọ́. Ìtàlámù àdẹ́dà sí ní wọlé sábà. Èwo lọ lè yọ kúò ọdún ti kàlẹ́ndà ti Shamsiya ló lè yọ kúò ní àbí ti Qamariya ló lè yọ kúò. Kò sábúrú nínú ẹ̀. Ó la fi ka innamal a'malu binniyat ṣáájú innamal a'malu binniyat. Èyí tó yẹ ká máa jà jù òun ni kó ṣe wípé bí ọjọ́ ayé tá a lò tó bá gùn kọ́lọ́hún jẹ́ kó gùn nítumọ̀. Àmín. Kọ́lọ́hún bá wa jẹ́ kọjú ayé tẹ̀dá bá lò bá kúrú kọ́lọ́hún jẹ́ kó gùn nítumọ̀. Àmín. Àtọ́jú ayé ẹ̀dá gùn àtọ́jú ayé ẹ̀dá kúrú kó gùn nítumọ̀. Àmín. Lita'lamu adada sinina wal hisab. Kẹ́lẹ́ kálẹ̀ bá a ma adada sinina òǹkà iye ọdún wal hisab àti
ìṣirò ó ti yé wálé ìsáàbà yẹn àyà tí àwọn oní ìsáàbì dìmú nìyẹn àyà táwọn oní ìsáàbì dìmú òun nìyẹn mo ti ní wàásù yẹn ò ní gùn ìwọ̀nba eléyìí tí a sọ yìí kí ọlọ́run ọba fi sí etí inú àti ti òde wa. Madam Abdulateef ti wí yìí tó pọ̀ yìí tó gbọ́dọ̀ wí mi ó yà kàn ká èyí tèmi sẹ́ǹdì sí ẹ yẹn ó lè má túmọ̀ rẹ̀ báwo èèyàn bá ti wá fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ kọ́ lè bá Abdulwahid nínú àwọn tó ń ṣe ọjọ́ ìbí lẹ́nìí ni. Allahu akbar. Yu'minu al-muslimuna. tó bá ẹ gbọ́n nǹkan tẹ máa béèrè lọ́wọ́ ẹ̀ka fún wọn bí àní òkà ń tiẹ̀ ni wọ́n bí. Yu'minu al-muslimuna bimajihi al-masih. ẹ máa bí ni o. ó yà máa ká lọ́ntì ẹ̀. وقد ذكر في القرآن الكريم باسم عيسى بن àbúrẹ́jẹ ò مريم gbọ́rọ̀ yìí dáadáa àwọn èèyàn ò bí ẹ o. وتتفق العقائد الإسلامية مع الإيمان. يؤمن المسلمون بمجيء المسيح. ọ ti ń ràn ẹ́ lọ́wọ́ bí ọ ti ń ràn ẹ́ ó yà ẹ̀tọ́ náà. àwa mùsùlùmí a máa nígbàgbọ́ pẹ̀lú pé ànábì Ìsá ọmọ Màríyámà ó ń padà bọ̀. وقد ذكر في القرآن الكريم باسم عيسى بن مريم. ipa pé orúkọ yìí kò ń ṣe orúkọ tí a gbọ́ rí Kùránì ó sọ gbangba nínú rẹ̀ ó dárúkọ ànábì Ìsá bn Maryam nínú Al-Qur'an. وتتفق العقائد الإسلامية مع الإيمان المسيحي. gbogbo ìròrí ẹ̀sìn Islam gbogbo àkídà Islam pátápátá òun ni wọ́n nípa wọ́n fẹnu kò lórí ń pé ká nígbàgbọ́ sí ànábì Ìsá ọmọ Màríyámà. ẹ jẹ́ àṣàdó ọjọ́ ìbí kò gbọ́dọ̀ léyà àsìkò. àwọn tí wọ́n ṣọjọ́ ìbí ká gbé wọn àbí ká fi wọ́n lè sọ. ẹ tó máa wọ ó yá Abdulwahid ó yá àtiwálé láàyà. Abdulwahid ó yá ẹ máa kà á lọ́ntì. Bismillahirrahmanirrahim wa bihi nasta'in ya ayyuhallazina amanu idha tadayantum bidaynin ila ajalin musamma faktubuhu wa la yaktubu bainakum. ó yẹ ká ti round up wá sí ti pẹ́ mẹ́ran àlọ́mọ́ lè dín mẹ́ran ó yẹ ká ti round up by 12 ká ti ṣe àdúrà à ń dá wà sí dúró nítorí tàwọn tó ń ṣọjọ́ ìbí ni ó ti yé gbogbo nǹkan pẹ̀lú àsìkò ni ó yẹ ká ti stop ní 12 kó sì wá sí 1 hour péré bó ṣe jẹ́ nìyẹn àsìkò ṣe kókó àfà. Bismillahirrahmanirrahim wa bihi nasta'in ya ayyuhallazina amanu idha tadayantum bidaynin ila ajalin musamma faktubuhu وليكتب بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل ولي بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن تجدون من الشهداء أن تضل إحداهما وتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسلموا أن تكتبوا صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأجله ألا ترتابوا إلا أن تكون تجارة عاجلة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تباينتم ولا يضر كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فلا فإن يأمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم والله
بما تعملون عليم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين Àmín. 3 minutes ni ọ̀gá fún wa. Ní ẹnu wọn wọ́n ní kẹlẹ́mọ́sà gùn yín lẹ́mí. Ní ẹnu wọn súrà tí ó gùn jù. Àyà tó gùn jù nínú rẹ̀ ó ní àkà yìí. Àwọn ọ̀gá fi bèrè ẹ̀mí gígùn fún yín kọ́lọ́mọ́ yẹ kẹ́mi yóò gùn. Àwọn alájà wa ọ̀gá ló ń ṣàdúrà fún yín. Wọ́n ní ọlá tí ẹ lò. tó bá ti ń ṣe tó bá ti máa disturb tá à ń ṣe ń bí Ọlá tí ẹ lò tó pé kò ní mọ lórí yín nìkan tó pé àwọn ọmọ náà wá jogún ọ̀gá nírú bẹ́ẹ̀ ni kọ́lọ́mọ́ ṣàṣe fún yín. Àlùbáríkà nẹ́bùwá Muhammad. Àlùbáríkà nẹ́bùwá Muhammad. alánìsáyì ni ọkùnrin ṣe ọjọ́ ìbí obìnrin ṣe ọjọ́ ìbí ọjọ́ dání kọ́ ti kọ́ bẹ̀rẹ̀ owó ní aṣara tó ń kámílà ni. aṣara tó ń kámílà. ìwọ ẹ̀ka ẹ ti pẹ́ lọ́dọ̀ ọ̀gá ọmọ bàlágà ọmọ náà ọmọ sọ́rífù. aṣara tó ń kámílà. oya oya ajá ń bálìdà gbogbo àwọn ọkùnrin máa sọpọ́tì gbogbo àtọ̀dọ̀. jẹ́kẹ́ni tó di ọ̀ràn kọ́kọ́ ọ̀dẹ́. mínísítà aṣara tó ń kámílà tẹ̀sí. ọ̀pẹ̀ ìdíje ni ọ̀jẹ̀ kó wà lórí ìlú. ọjọ́ ní ẹ̀dì. náà wọ́n ti gbìyànjú ká ṣe tiwọn. ajá ń bálì wọ́n ní sẹ́yìn àwọn ní pé ṣe níjàtì ni. Oya torí àsìkò wọn àwọn bàbá sì ní bí ọ̀nà mẹ́ta tí wọ́n lọ. Wọ́n sọ wọn lẹ́nu náà Muhammad. alájà wa ọ̀rọ̀ àti wọn. ó ti yé. Àfọwọ́n àbálí oya. Alhaji Abdul Wasi kílẹ̀ wí. wọ́n yá ti yí dà àwọn alájà. Oya. àǹbálì wà gba máìkì kò wí. ẹ sì kọ́kọ́ fún yẹn wá náà torí ànàkùnmọ̀lá. kò dá kéèyàn má mọṣẹ́ ẹ̀ níṣẹ́. iṣẹ́ spíkà ó yàtọ̀ sí ohun tí ẹlòmíì ó máa rò ó sí ó ti yé tó lọ́ máa gbéṣẹ́ míì léèyàn lọ́wọ́ ń gbà míì ó máa ní ìsìnkú béèrè ihun tí ó jẹ́ orí àǹbálì ní sùúrù o ó mọṣẹ́ ẹ̀ níṣẹ́ bẹ́ẹ̀ ni ó mọṣẹ́ ẹ̀ níṣẹ́. ànàkùnmọ̀lá. àmọ́ ọmọ bá pe ẹlòmíì ní spíkà bá ṣe pé ní spíkà yìí nǹkan tí ò jẹ́ iṣẹ́ ló máa mọ̀ràn. أسرة لمحبوب طورا عشتم بالخير دهرا أنتم لله قوم ورجال لبر زخرا